Day tí gbogbo àgbáyé ṣe lénìí gbogbo wọ́n jẹ́ ìpèsè ọlọ́run èyí tó ti ṣe kó má bàjẹ́ èyí tẹ́ tó fẹ́ kọ́lọ̀ wọ́n ṣe fún yín níbi àyè ìjókòó yìí yẹn náà ọlọ́run wọlá sọ́ọ̀fà yóò tí ka ọ̀bùkà pàtàkùn tọ́lọ́run fi ṣe àlùkáwà nípa àtẹ́bí ọlọ́run mọ́sàbà fi ṣàánú yín gbogbo ìrọ́jú tẹ́ bá rọ́jú yẹn náà ẹ̀yin náà lẹ́ni ní jẹ́ níka yìí ọlọ́run wọlá sọ́ọ̀tù dùhà yìí kó bá fi dùn yín nú. Islam ló sọ nípa ìyá. Islam points a more realistic picture of motherhood and acknowledges mother struggles during pregnancy and after. Ẹni kò sí tí Islam fi sọ eléyìí bí kì í ṣe pé ẹ̀yà wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló já sí wípé ẹ̀ ń faradà kò sí tó jẹ́ kó rí bẹ́ẹ̀ àyè tí ọlọ́run tó yìí má nínú Al-Qur'an náà ni àyè tọ́lọ́run tó yìí má nínú Al-Qur'an ni ẹ bá wo ẹni pé Suratu Nisa'i ó wà ní Al-Qur'an ara àpọ́nlé tọ́lọ́run ṣe fún ẹ̀yìn ìyá wa náà ni ọlọ́run kó wọlé àtàlẹ́bù Muhammad àpọ́nlé náà ọlọ́run jẹ́ kẹ́ bá kalẹ̀ ìyí náà ọlọ́run jẹ́ kẹ́ bá kalẹ̀ kò sí tí ọmọ lè ṣe tó lè fi ṣàgbèsè gbogbo wàhálà yín especially ìyá ṣé àwọn challenges tẹ ní nígbà tí ẹ fẹ́ ra kù ní afẹ́ òní àbí challenges tẹ ní nígbà tí ẹ fẹ́ bí wa sáyé afẹ́ òní àbí challenges tẹ ní nígbà tí ẹ ń fọ́mọ ní ọ̀yàn lọ́wọ́ afẹ́ òní àbí challenges tẹ ní lórí pé ẹlòmíì bàbá wà níbi kan ìyá wà níbi kan ni ìyáwó náà ní ọmọ ṣe abitiyan lórí pé bọ́mọ yóò ti yé nínú àbòsí tí àwọn ọkùnrin tó máa wá ń ṣe kọ́lọ̀ foríjì wá á ní ọmọ tó bá ti dá tiwa ni èyí tó bá kórè ẹ̀ka tó ìyá rẹ̀ yọjọ́ ọlọ́mọsà foríjì wá ọ̀sọ́kùnrin tí èyí sọ bẹ́ẹ̀ àbábòsí ni ó sí tòsí òun náà ní ṣe wàhálà bọ́mọ ó ti jẹ òun náà ní ṣe wàhálà bọ́mọ ó ṣe mú kódà òun ní ṣe wàhálà tọmọ wọ̀ yóò tún máa ṣe wàhálà bọ́mọ yóò tún ṣe tẹ́gbẹ́ níta ẹ bá ń gbọ́dọ̀ tóbi síbẹ̀síbẹ̀ náà ọkùnrin mi bá wọlé ọ̀rọ̀ tí ọ̀dà ní òtún sọ gbogbo yẹn náà ara challenges ni tọ́lọ̀ ń fi sọ fi gbé sẹ́ tánàbíwá Muhammad sallallahu alaihi wa sallam tó fi já sí pé alẹ́ ni a di ìlọ́lọ́ ṣe yìí ọlọ́kọ́ àwọn tánàbíwá Muhammad èyí tí ń jẹ́ ní abi ìtọ́lọ̀ ṣe yẹn náà gbogbo tẹ́ ṣe tí wọ́n fi daṣẹ́ náà kó máa yín lọ́wọ́ ọlọ́run ní jẹ́ kú níwà gbogbo tẹ́ ṣe tẹ́ fi já sí pé ẹ fi dèrè iṣẹ́ yẹn ọlọ́run mọ́sà fi sọ gàgà bẹ̀ ẹ̀rí ìyá ọmọ lẹ́rìí tí ó já sí pé tí wọ́n bá ní ọmọ rẹ̀ yìí lọ́rọ̀ ọgbọ̀rọ̀ ṣe sàárà báyìí yóò sì bọ́ ọdún kọ́ńbọ̀dù ẹ̀ yóò sì mú ṣé ní ẹ̀yọ́ lọ́ta bàbá kan ò ní ta ṣé nítorí ọmọ kan ìyá náà ní ọ̀tà góòlù bẹ́ẹ̀ bàbá ká ẹgbẹ́ náà ẹgbẹ́ mi lájọ níṣẹ́ nìyẹn bàbá bẹ́ẹ̀ tèmi ní ọkọ̀ ní kiri bísí bàbá yẹ ìjọ ìyá ni ó kàtọ̀ kúrúsù yóò gbé mọ́nú ajínigbé kan tí ó dọ́gbọ́n gbé lọ́dọ̀ àwọn aládùúgbò látara pé kí ni kọ́mọ rẹ̀ ṣe kí ni kó lè rí ẹ̀kọ́ rí tó péye ìyá lẹ́rìí tí ó wọ́n wọn ìyá lẹ́rìí tí ó fọmọ lọ́wọ́ tí ó ní jájọ lọ́dọ̀ bàbá aládùúrà yìí wọ́n tó bá ṣàdúrà fún ẹ wà á rọ́nà gbégbà ìyá lẹ́rìí tí ó ṣe bẹ́ẹ̀ bí ẹnu bàbá lẹ́ẹ̀kan nínú ọ̀nà ẹ̀ àmọ́ ìyá náà ni ìyá ní oṣù gbogbo akitiyan yìí ló fi já sí wípé gbogbo ìròyìn tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi ìròyìn ẹ̀yìn ìyá ìròyìn tó pọ̀ ní wọ́n lẹ́rù kan lọ́ba Ànábì sallallahu alaihi wasallam ó ní wà Ànábì pẹ̀lú gbogbo ṣe sọ́ tó yìí àfíyá àti bàbá ta aláwátá lẹ́yìn tó yẹ káwá tó wá ṣe dáadáa sí jù lọ Ànábì ní ìyá rẹ̀ kó tó wá fi bàbá tẹ̀lé ẹ bá ń gbọ́ lọ tóbi eléyìí náà wá tó
kẹ́ máa ṣe sùúrù eléyìí náà tó kẹ́rí kẹ́gbọ́ kẹ́ ṣe bí ẹni pé ẹ̀rí kẹ́gbọ́ bẹ́ẹ̀ kẹ́ ṣe bí ẹgbẹ́ ẹ̀gbọ́ torí àwọn ọmọ yìí náà nìkan yẹn yìí náà lẹ́ni wọn ẹ̀rí gbogbo àwọn ọmọ tá à ń wí tó dàbí lórí àwọn ata ìdí bàbá lè ní bàbá fẹ́ fún ìyá ní nǹkan àdọ̀gbọ́n fún wọn ni àdọ̀gbọ́n fún bàbá ń tí wọn ni látara kí ni a fẹ́ kíjà ṣẹlẹ̀ ni gbogbo nǹkan wọ̀nyí náà ìyáwó náà ni ó gbà púpọ̀ ẹ mọ̀ wọ àwọn ọmọ wa lóbìnrin wọn bá ń fẹ́ tẹ̀ lọ́kùnrin kan ìyá ní ọ̀kọ̀ọ̀kọ̀ mà ìyá ní ọ̀kọ̀ọ̀kọ̀ mọ̀ ń pẹ́ wọn ò ti rún kúnná tán bàbá dé bàbá lọ́dọ̀ bàbá wọn ni má sọ pé mo kọ́ ọlọ́run nígbà tí ẹ̀jẹ̀ mọ́ ni mo mọ̀ sí o yẹ ká níbẹ̀ ká la fẹ́ gbà mọ̀ràn ni o ìmọ̀ràn la fẹ́ gbà o ìmọ̀ràn ni o ọmọ yẹn ló ṣẹ̀lú múrẹ́ tí wọ́n fi parí bàbá wọn kan ibi tá a fẹ́ bọ́ lọ ni o bàbá lọ́dọ̀ bàbá máa ní à ìyá Rasaki ọ̀rọ̀ tó máa yẹ kí wọ́n ní à ní àmòfin ní kó jẹ́ kẹ́ ẹ̀kọ́ sí ọmọ yẹn tí a ní ṣe ó sì mà sí gbogbo eléyìí náà ara máa ti pẹ̀ lára yìí ni ibi tẹ́ bá darí wá sí náà ládarí sí tẹ́ bá fẹ́ kárí láàrí tẹ́ bá fẹ́ ká sọ lásọ ibi tẹ́ bá fẹ́ ká kẹsẹ̀ sí lákẹsẹ̀ sí kódà ọmọkùnrin míì wọ́n bá fẹ́ fẹ́yàwó bàbá ò ní tí ìmọ̀ ìyá náà kọ́kọ́ mọ̀ bí ìyá bá bí ọmọkùnrin òun tó bá fẹ́ dára rẹ̀ tó bá pé ìyá tó bí ọmọ òun bá jó ní wàhálà tó ti ní wàhálà yóò ló tí o nífẹ̀ẹ́ kò sí tọ́jọ́ o nífẹ̀ẹ́ kò sí nífẹ̀ẹ́ náà nìyẹn gbogbo nǹkan wọ̀nyí ara àpọ́nlé tí ọlọ́run ṣe kí ni tọ́rọ̀ fi sí yín lára ni ọlọ́run ó wá jẹ́ kí ẹ bá mi tó lérè ẹrù obìnrin mi àánú ṣe yín tóbìnrin mi bá fẹ́ra tóbìnrin mi bá lóyún obìnrin mi ó dàrú ni ara gbogbo nǹkan wọ̀nyí dàrú Kùránì sí mẹ́nuba obìnrin mi ìgbà tọ́jú ọmọ gbé kí bóyú bá dìde ìmí tíṣù pépà lẹ́bàá mo bá jẹ bá mú bóyú bá dìde ìmí yóò mọ kára gbogbo ni ìmí bó bá ti lóyún báyìí yóò dàrú ní ti ẹsẹ̀ mọ́kínì ẹ máa ò ká péyàwó idọ́ fáyìn náà ní kò ní mara mú mọ́ gbogbo tí ń jẹ́múra mu yọ kà sọ yọ sájà mu fúnra ló máa ká ní ọ̀jẹ́ gbogbo eléyìí náà ìyẹn náà tó nínú challenges tí ọlọ́run fi san ilé sáré bẹ́ẹ̀ bá tó wá bí máa jẹ́ nínú tí ọjọ́ ìbí fi jọjọ́ pàtàkì ọkùnrin inú ìwà táwọn ọkùnrin tó máa ń gbà ní ìgbà tó máa bá ń ké lóru ọkùnrin ó gbé pílò ní nínú lọ sí ti rúùmù ẹ bá gbọ́dọ̀ tó ní tó máa ń ké ọkùnrin ó gbé pílò ní nínú lọ sí ti rúùmù ní ẹ ló máa lọ ọmọ pọ̀ ní sí ti rúùmù ẹ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní sọ ẹni ó wà àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní yóò lọ sí ti rúùmù ní kò ní bá wọn gbọ́ ọmọdé láyé tó ìyá yìí ò sì tó bẹ́ẹ̀ yóò da ọmọdé náà ní gbogbo eléyìí náà ọlọ́run má sábà fi san yín lẹ́san rẹ̀ ọlọ́run bá fi san yín lẹ́san rẹ̀ ló fi já sí wípé àdúgbò ló fi já sí wípé sùúrù ni ẹ máa ní lọ́dọ̀ nìkan ló lẹ̀san lọ́dọ̀ ẹ̀rí ìyàwó kan máa ń dá wákà kan nílọrin wọ́n ní àti ọlọ́run dúró nìkan ló jẹ́jọ́ àti ní àánú ọlọ́run ó rọrùn kan lọ́dọ̀ ọlọ́run àti bọ́lọ́run dúró òun nìkan ló jẹ́jọ́ àti rárá ṣe wàláhì ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn wọ́n ní àti bọ́lọ́run ló nìkan ló jẹ́jọ́ àti bọ́lọ́run ló nìkan ló jẹ́jọ́ bẹ̀dá ó ti rárá ṣe ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn àti ìbọ̀ ọlọ́run ló nìkan ló jẹ́jọ́ gbogbo ìyá wa ọlọ́run ní kẹ́ bá dúró tẹ́ bá ti bọ́lọ́run dúró èrè jẹ́ yán pọ̀ láyé èrè jẹ́ yẹn náà ẹ̀ tó bá déwájú ọlọ́run ọlọ́run ṣàṣe bẹ́ẹ̀ fún yín ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún yín mo fẹ́ kí gbogbo wa lọ máa gbé nǹkan mẹ́ta ní òṣèré fọkànbalẹ̀ lé lórí nílé ayé yìí
àkọ́kọ́ ni ẹ̀mí ìdí nìyẹn jẹ́ ìyá ọ̀rọ̀ máa fi ṣe sùúrù má gbẹ̀gbẹ́ ọba lọ́kọ tó já lásìkò má gbẹ̀mí ara ẹ̀ kúnná tẹ́lẹ̀ ń bá ti fòrò olóko bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ kan náà yọ pààrọ̀ ẹni di bàtà ẹ̀mí ò ṣe ẹ̀mí yìí kò sí fọkànbalẹ̀ ń bẹ èyàn ò gbọ́dọ̀ fọkànbalẹ̀ lé ní tí èyàn fọkànbalẹ̀ kan mẹ́ta náà ló gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ jẹ́ni tí ọmọ ṣàdúrà níbi tó jókòó sí pé kẹ́mi ẹ̀ kọ́ lọ́wọ́ fi ọlọ́kànbalẹ̀ láyé ìjókòó ẹ̀ ẹ̀ẹ̀kejì ó gbọ́dọ̀ jẹ́ni tí ọmọ ṣe sàárà ẹ̀ẹ̀kẹta ó gbọ́dọ̀ tó níwàárí bó bá tó wá níwàárí náà ọkùnrin níbi aláṣẹ́jù ni yóò tún sún ọkàn kiri náà ni ẹ̀jẹ̀rá kùtà pítàkùtà ní ṣe láì nígbàtà bá fún ọkàn kiri síbẹ̀síbẹ̀ náà tó ṣe sùúrù torí ẹ̀mí ààrẹ Islam ò fẹ́ kí èèyàn máa kọrẹ ni ṣùgbọ́n gbà míì tó bá ti wájú tó fẹ́ lẹ̀ mí lọ wọ́n ní bá ti fẹ́ lẹ̀ mí lọ kó káàkùn lọ́dọ̀dọ̀ ló fi ń já sí wípé ẹ̀mí yìí ẹ̀yìn ya wa ẹ̀mí ẹ̀dù ẹ̀mí yẹn náà ni wọ́n ní tẹ̀mí bá kún ẹ̀mí kúkú ní máa sáyà gbogbo wàhálà tẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe bímọ bẹ́ẹ̀ ti ṣe tọ́mọ bẹ́ẹ̀ lómi ṣe dọ́mọ tọ́nu yín dẹ́gbẹ́ nìkan ìkan yìí ni ọkùnrin tó yà gbágbá dídé wọ́n tún gbágbá dídé lẹ́yìn tó fún nìkan jẹ tọ́ gbogbo yẹn ní tí ó jẹ́ kẹ́ rẹ́rì ẹ̀ ní kẹ́yìn náà bẹ́ẹ̀ mi kẹ́kẹ́kẹ́ ìlú ẹ̀mí yín látara àdúrà kẹ́ẹ̀dùnmí látara sàárà kẹ́ẹ̀dì ṣíkíní kẹ́ẹ̀dì jẹ́ wọn mọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ọlá tẹ́rí yẹn kò ní fọkànbalẹ̀ lé lórí kódà nínú ṣẹ̀ríà inú tí wọ́n ní kéèyàn fi fẹ́ bìnrin ní pé ọ̀tọ̀ bá rọ́ lára rẹ̀ ọ̀tọ́ làwọn bá wá kúrò tọ́rọ̀ fẹ́ máa jù àwùjọ tó jọ ọmọ ọlọ́lá náà fi parí ẹ̀sìn wípé jẹ́ pé bó ní Islam ọdún tí mo lọ ní pé ọlọ́run ṣe àánú obìnrin bí ìpínlẹ̀ pé kàrámà ti ń bẹ lára ìdútọ́kọ ẹ̀ lọ ọlá ti ń bẹ lára ìdútọ́kọ ẹ̀ lọ ọkùnrin tó bá ti wá gbà wọ́n ní ká gbà fọ́lọ́run ìsinmi àìgbà fọ́lọ́run ìyọnu ni ìwọ tọ́lọ́run bá ṣe torí pé kàrámà ti ń bẹ lára ìyàwó rẹ̀ ó ju tiẹ̀ lọ má yẹ̀yẹ́ ọba yẹ̀yẹ́ lọ́wọ́lẹ̀ tẹ̀ ọ́ lójúmọ́lẹ̀ kẹ́yìn náà ni torí inú ìràwọ̀ yẹn tí ẹ ju tiẹ̀ lọ ìwọ ìyàwó náà torí pé ọlọ́run dá ẹ lọ́lá ẹwà nẹ́bùwà Muhammad ẹwọ bó ti ṣe fún ẹwọ bí Khadija ti ṣe fà nẹ́bì ẹwọ bó ti ṣe fà nẹ́bì ọlá ìmọ̀ mú tí obìnrin bá tọ́lọ̀ bá dọ́bìnrin lọ́lá tí ò bá tètè ju ara ẹlẹ́pẹ̀ lọ́lá yẹn ibùdókọ̀ ẹni tó wà wọn yóò mẹ́hẹ̀ ló fi já sí pé ọlá yẹn náà béèyàn bá fẹ́ kó kalẹ̀ àfi kéèyàn ṣe kí ni kéèyàn jẹni tí yín ṣàdúrà ìgbà ibùdókọ̀ yìí pẹ̀lú láti ọlọ́run dá mi yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọlọ́run kẹ́ máa ní ìsinú àrọ́pọ̀ tọrọkùnrin kan náà máa sá pé yọ tẹ̀ mú lójúmọ́lẹ̀ àmọ́ láyẹn tóbìnrin bá ti wá rí kó rọrùn fún un lọ́lá yẹn kó rò dáadáa pé kó má fọkàn balẹ̀ lé lórí o torí ọlá tí ó kalẹ̀ ọlọ́run ló máa ipò tó yẹ olólo kalẹ̀ ọlọ́run ló máa àmọ́ nǹkan tí máa jẹ́ kí èèyàn rí ọlá rí lò kalẹ̀ òun náà ní àdúrà sàárà àtiwà dáadáa ẹlẹ́ẹ̀kẹta òun ní relationship jẹ́ ní táwọn ọkùnrin àtòbìnrin ṣe ẹwà bàbá wa táwọn ya wa yìí nìsín wọ́n wà ló fọkàn balẹ̀ báyìí lórí wọ́n ti dá gbogbo síra wọn lọ́wọ́ ẹ bá gbọ́dọ̀ tóbi relationship láàrin ọkùnrin àtòbìnrin ò ṣe é fẹ̀mí sí nǹkan tí mú téèyàn lè fi fẹ̀mí sí tó lè fi kalẹ̀ nǹkan bẹ́ẹ̀ kan náà tó ní àdúrà sàárà àdúrà dáadáa ó yẹ gbogbo ẹ̀yin sisters wa especially ẹ̀yin ìyá wa lóbìnrin ẹ fi sùúrù ẹ fi ṣèbùdókò yín ẹ fi sùúrù ẹ fi rí pé ibùdókò yín ọlọ́run bá ifi rinlẹ̀ láyé ògbó ọlọ́run tó láyé tó lọ́run ọlọ́run ní ṣí láyé yín èyí tí ń jẹ́ ibùdókò yín yẹ tẹ́ ẹ ti ń rọ́kùnrin nínú àwọn ọmọ tẹ́ ẹ ti ń róbìn nínú àwọn ọmọ ọlọ́run jẹ́ kí wọ́n yàn jù tí wọ́n bá yàn tí wọ́n yàn jù tán ọlọ́run ní fún wọn ṣọ̀tá yín nìkan wala Muhammad Rasulullah wala sallallahu alaihi wasallam wala sallallahu alaihi wasallam